Ẹ ǹlẹ́ o gbogbo ilé, ṣàlàáfíà lẹ wà? Ọmọ ńkọ́, ọkọ ńkọ́ àtìyàwó, èmi àbúrò yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, ọmọ yín, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. A kú àlàjá ọdún. Kí ni Títílọpẹ́ wá fẹ́ sọ lénìí? Òun náà ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé tí ẹṣin bá dáni, ṣe là ń tungùn. Kí làwọn ohun tí wọ́n ti gbìyànjú lọ́dún tó kọjá tó dẹ̀ jẹ́ ẹkúnlẹ̀ àbáwọn ohun tó dáwọ́lé tí kò yọrí sí gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Ìgbìyànjú mi fún ẹni lénìí wípé tún ìgbésẹ̀ yẹn kò tún gbé. Má jẹ́ kí ìjákulẹ̀ kó mú ìrẹ̀wẹ̀sì bẹ́ẹ̀. O ní láti gbìyànjú lẹ́ẹ̀kan sí nítorí pé ẹni tó bá mọ ìjákulẹ̀ kò ní mọ àṣeyọrí. Àbí ìwọ wà ní àwọn ohun kan wà tó fẹ́ ṣe àmọ́ òun fi òní dènì, òun fi ọ̀la dọ́là nítorí ìbẹ̀rù, nítorí wípé o mọ ibi tó máa já sí. Mo fẹ́ gbà ẹ́ nímọ̀ràn ni o ní láti gbìyànjú lẹ́ẹ̀kan sí. O ní láti gbé ìgbésẹ̀ nítorí wípé ìgbésẹ̀ débi gíga ibì kan ló ti ń bẹ̀rẹ̀. Tí o bá dẹ̀ bẹ̀rẹ̀, o ní mọ bí ìgbẹ̀yìn ẹ̀ ṣe máa rí. Eléyìí ni ìmọ̀ràn mi fún ẹ wípé o ní láti gbìyànjú lẹ́ẹ̀kan sí. Má jẹ́ kó rẹ̀, má dẹ̀ jẹ́ kó sú ẹ nítorí wípé ẹni tó bá ń tẹpá mọ́ṣẹ́, èyí tó bá ń dáwọ́lé nǹkan òun náà ló ń ṣe àṣeyọrí. Eléyìí ni ìmọ̀ràn mi kékeré fún ẹ ní òwúrọ̀ yìí. Òun náà ni wípé tún gbé ìgbésẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí. Mo dẹ̀ nígbàgbọ́ wípé tó ṣe ń gbé ìgbésẹ̀ náà àṣeyọrí òun ló máa já sí. Mo nífẹ̀ẹ́ ọ, mo dẹ̀ mọ̀ pé ìwọ náà nífẹ̀ẹ́ mi náà. Má dẹ̀ gbàgbé láti tẹ̀lé mi ní Facebook, Instagram àti ní YouTube. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ó dìgbà a ò ní pàdé ayọ̀.